èmi kọ́ lọ́jọ́ ìbí onípòkú ọdún o. ọlá olúwa túbọ̀ súnkàn mi o. ọmọ Odùkọ̀yà ló ń sọdún o. àpáta dé àpáta Apataewi dé jẹ́jẹ́jẹ́ ni mò ń wẹ̀ lódò òdodo jẹ́jẹ́jẹ́ lólódodo wá gbéwì òdodo wá bá mi lódò òdodo ó ní kí wọ́n máa kéwì nípò olódodo olóríire ẹ̀dẹ́ ènìyàn ọkọ tèmi tọ́pẹ́ ìwọ là ń bá dúpẹ́ orí kánú o ọlọ́ọ̀lúwa túbọ̀ súnkàn mí Emmanuel ọmọ Odùkọ̀yà òkú ọdún bọ́dún bá yípo ọdún àmọ́ ọdún àsìmọ́ ọdún fẹ́ni tí ń sọdún ọdún tuntun bá ọ láyé Emmanuel máa jó máa dúpẹ́ lọ́wọ́ bàbá òkè ọ̀pọ̀nà jọ bí yín sílé ayé tí wọn ò sí ilé ayé mọ́ o kì í ṣe mímọ́ ṣe tiẹ̀ àánú lórí gbà ọmọ Odùkọ̀yà ó nínú re kò sí ohun tí ò lè bùyàn tó bá ní tó bá ṣèlérí náírà kan kò lè dín tọrọ tẹ́ ẹ bá ríra ìwà pẹ̀lẹ́ ló ní jẹ́jẹ́ ló ń lọ jẹ́jẹ́ ló ń ṣe ó ń bọ́mọdé ṣe ó sì tún tẹrí bàbá gbà ìbáṣepọ̀bìnrin lèmi jẹ́ ni tí mo ti bí ọmọ bíi mẹ́fà sílé ọkọ kan máa fi àwọn ọmọ ńlẹ̀ máa fọkọ̀ ńlẹ̀ máa sì máa bá ọ lọ olórí ẹ̀dẹ́ ènìyàn bàbá olúwa ṣe tèmi ní rere ogún ọdún o bàbá olúwa sì dára rere láyé mi ìwọ náà ni bàbá olúwa tún mi báre àpèmọ́ra ẹni là ń pe tèmi dire olówó orí tèmi tọ́pẹ́ aya rẹ ló ní kí n wá máa dá kéke lúke ó ní lónìí ọjọ́ ìbí olówó orí òun ó ní kí n dẹnu dákẹ́ òwúlò ṣé o rántí pé ìlú Ìdọ̀dẹ ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ lágbègbè Ìjẹ̀bú Òde gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìdọ̀dẹ ẹ máa jórí kìlẹ̀ bàbá tó bí yín lọ́mọ ẹ wá máa jọ́ dídùn lẹ́nu tèmi ẹ̀yin lọ́mọ Ìdòwú Àkókò ọmọ Ẹlẹ́rú wọn sòdí mẹ́sàn ọmọ balẹ̀ ọkọ̀ ìlú Bàtátá ọmọ jagun aṣọ bítíbítí ó pọ̀ bí ẹlẹ́tẹ̀ ó ní kànjọ ohun ẹkùn aṣàwáṣàwọ̀ òkúta jagun ṣẹ́káṣẹṣẹ ìhùn ṣiṣẹ́ ọmọ bọ́bí olúfin arógó rọpẹ̀ ó rẹni rè máa gàn ọmọ lóòótọ́ yìí ò nílé ọmọ olówó kọ́bọ̀kọ́bọ̀ lájà wọ́n rẹni náà wọ́n iná tìlú ta tán tètè ń yọrù kú wọ́n lè fọwọ́ kan tọdún ní rárá ọmọ ọlọ́run lúgọ owó òjò ní kálukú ọmọ ọlọ́pàá ọmọ Ìjẹ̀bú ọmọ èrè nìwà ọmọ adúmọdé ọmọ adúmọsùpẹ tiẹ jẹ ọmọ aládìyẹ ògògò mọgà tíyẹn yìí jẹbi àwọn kọńdẹ ìwọ lọmọ bíbí rẹ ọmọ bíbí rẹ ò ṣe fowó rà ìwọ lọmọ lúàbí ìwọ lọmọ olúwa òkú ọdún o àṣeyí ṣàmọdún ọdún ayọ̀ ló sì mọ ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ bàbá òkè ó ṣàmọdún nínú iyì nínú ẹ̀yẹ nínú owó rẹpẹtẹ àtàlàáfíà tí ń ṣe baálé ọrọ̀ láàrin àwọn ọmọ láṣẹ lọ́wọ́ olúwa ọba wàá tún fara eré ṣèyí tó ń bọ̀ bólúwa tí mẹ́tẹ̀mí rẹ̀ ń bẹ onírìkú ọmọ onírìkú aya ìwọ fúnra lára rẹ gan òní fàìsàn lògbà ìbànújẹ́ ó kéré tóbi kò ní yà sọ́dẹ̀dẹ̀ rẹ àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yẹnu bó bá ti ń lọ re ló máa bọ̀ re lágbára lọ́wọ́ olúwa lágbára lọ́wọ́ bàbá òkè ó kú ọdún okú yèdó o ìgbọ̀dún ọdún kan ní happy birthday to you àṣèyí àṣàmọ́dún ṣe mí Apataewi lèmi ń jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí mi ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08160602775 mo gbéra pa ó ti fi tá a forí mi sọlẹ̀ tí ó ní lójúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀ èmi kọ́ lọ́jọ́ ìbí onípòkú ọdún o. ọlá olúwa túbọ̀ súnkàn mi o.